nígbà tí pásọ ara mi bá lè sọ fún àwọn ènìyàn yìí pé òun mọ ìyàwó àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ pé tí mo fi ṣe nǹkan pé ọgbẹ́kú òkò tó rọ yín jà bí ọ̀já Máyégún mo dárin ewì ẹ gbà mí gbọ́ mo kọrin lórí rúurú mo kọrin lóríṣiríṣi pé kẹ́ ẹ yé dára yín láàmú mọ́ ẹ̀yin lẹ fetí palàbà kọrin ewì tẹ́ ẹ gbà ojú owó gbèmí Máyégún Akéwì Oòduà òkìrìkìrì mbìtì adira ọ̀rọ̀ bí ẹni dira ogun àtúwọ̀n ká níbi wọ́n gbé ń dáná ẹ̀rọ afagada ọ̀rọ̀ bẹ́ni lórí fìyókù ara jí ni ká mú ká nà ká bá a wí ẹni apábákálà bá wí ẹni apábákálà bá jà ó ń ṣe mí láàánú gidigidi páwọn ẹni àròpọ̀ yẹ kó gbọ́n lọ́gbọ́n jìnnà sí nílé lóko tó wáá jẹ́ pé irú Rotimi Daniels ní ọmọ fìrọ́ tú wọn jẹ ẹ̀yin ni Rotimi Daniels lè mọ́ lu agbárí fún èmi Máyégún kọ́ ló lè mọ́ ṣì lọ́nà lórí Tọ́pẹ́ Kọ́láwọlé mo mọ̀ọ́mọ̀ dákẹ́ láti jọ́sí ni Kọ́láwọlé tó text message mi pọ́n lọ́rọ̀ kan tóun fẹ́ bá mi sọ pé báwo lòun ṣe lè rí mi kóun ó ṣàlàyé bí iṣu ṣe kú tó bẹ́ẹ̀ gbogbo ohun tí Rotimi ṣe níkọ̀kọ̀ nígbà yẹn láti bà àwọn ìránṣẹ́ Olúwa jẹ́ pọ́n fẹ́ sọ fún mi àsìkò ti wá tó tí mo fẹ́ dá sọ̀rọ̀ Kọ́láwọlé tí Rotimi tó ló ja màmá lólè àti Kọ́láwọlé àti màmá mo bá wọn dé MTN office láti ṣọ̀fín tótó láti ṣèwádìí òdodo ẹ̀rí ìṣẹ̀lẹ̀ rẹ o ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. owó wọn fi síìmù yín yá wọn fi fóònù yín yá 630 sórí fóònù yín náà fi yá síbẹ̀ òkè pé bẹ́ẹ̀ ni wọ́n yá lọ so ó tún padà fi yá ẹgbẹ̀rún márùn-ún tó jẹ́ 5,630 ẹni yá bá ń fi ṣe submission 4,500 10 gig sórí fóònù yín orí fóònù yín náà ló ṣe sí fún data gẹ́gẹ́ máa browse ìgbàdá ẹni wá tẹ́ fi hàn mí mo fi 10 gig yẹn ní ẹ̀rí fúnra yín tó tọ́jú 10 gig yẹn wà lórí fóònù yìí èyí náà dẹ́ sọ fún mi pé ó yẹ kẹ́tí wá láti bí ọjọ́ mẹ́ta kan pé bọ̀rẹ̀ láti pé ń browse lọ lẹ́nu ṣùkúrò pé data yẹn ti tàn. so ìgbà tí ìyá wa ẹ ti sọ fún wọn tẹ́lẹ̀ pé owó ni wọ́n sọ pé kì í ṣe pé anybody jí lọ ẹ ṣe sà. mo ti sọ fún yín pé rọ́ni Rotimi ń pa gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ̀sùn kàn lórí pílátífọ́ọ̀mù rẹ̀ Rotimi kì í lọ fún ìwádìí òtítọ́ nítorí pé kọ̀fẹ́ ti body of Christ gẹ́gẹ́ bó ti ń sọ ẹ lájàbùnijẹ́ ẹ gbájá lọ sí kóòtù ìdájọ́ ẹ délé ẹjọ́ tán lè mọ́ọ̀mù ládájọ́ tó fẹ́ dájọ́ ẹ jọ̀ọ́ irú ìdájọ́ wo lẹ rò pé ajá lè rí gbà ní kóòtù gbogbo bá ti lọ ṣèwádìí òtítọ́ níjọ́sí lẹ́kìtì ní Rotimi ń gbẹ́wájú tí ń gbẹ̀yìn tó ń pe màmá lemọ́lemọ́ pé màmá ò gbọ́dọ̀ dẹ́nikẹ́ni lóhùn mọ́ ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe interview láti mòdodo kí màmá ó dákẹ́ kó mọ̀ ṣe sọ ohunkóhun nítorí pé Rotimi ti mọ̀ páṣírí lẹ́tú alágbárí ọmọ oníṣọkúṣọ agbẹ́nikọlù ni ó ti dájà lẹ̀ láàrin àwọn ọmọ ẹ̀yà ó ti fi tiẹ̀ kó bọ́pọ̀ ènìyàn ẹ ti ẹ̀dùn ó ná Rotimi Daniels àwọn tó ló rán lọ sí France ńkọ́ ṣé wọn ì tí ì dé France ni àwọn committee of friends tẹ́lẹ̀ kóra yín jọ pé ẹ fẹ́ jàfẹ́tọ̀ọ́ àlùmọ̀kọ́rọ́ yìí tẹ́ ẹ sọ̀rọ̀ yín doníyẹ̀yẹ́ àpàpàǹdodo àwọn lawyers tó kójọ níjọ́ òun àná ńkọ́ ṣé wọ́n ti kú ni àbí wọ́n ṣì wà. ẹ̀yin èèyàn tẹ́lẹ̀ ẹgbẹ́ ti Jésù tẹ́ ẹ sì tún gbè lẹ́yìn alágbárí ọmọ n ò rò pé ẹ mọrú Jésù tẹ́ ẹ gbà dájúdájú ẹ̀yin tẹ́ ẹ pera yín níránṣẹ́ Olúwa tó wá jẹ́ pé ẹ lọ ń kópa lórí pílátífọ́ọ̀mù Awíṣojo Máyégún Akéwì mo ti ṣèkìlọ̀ kò sí àǹfààní kankan tẹ́ ẹ lè rí mú bọ̀ ńbẹ̀ bí mi ò tiẹ̀ sọ̀rọ̀ mọ́ lórí ọ̀rọ̀ yìí o mo dúpẹ́ Olúwa ó ti vindicate mi tó níyọ́ ọba lókè tó rán mi níṣẹ́ tí mò ń jẹ́ ó ti ní wọ́n kọrin sọmọ aráyé lóore ni pé káyé ó legún ló ṣe pè mí pé kí n mọ ọkọrin jíṣẹ́ tó níyọ́ ọba tí kì í ṣègbè ìkà Olúwa ní tọ́ mi sọ́nà bí mo bá ń kọrin ọba òkè ló fún mi ní làákàyè orin ewì kíké ó wu Olúwa ló dirí ẹwà fákùkọ mi ìrònú akéwì ọjọ́ta láriwo èèyàn lásán tá a mọ̀ sí blogger ojú owó gbèmí Máyégún Akéwì tàǹpẹ́pẹ́ tí ń tamọ́ lápá tí wúgelete pàjẹ́ bàálẹ̀rù ìhàlẹ̀ lásán ni mò ń lọ ná kẹ́tí ó mọ̀ọ́kà tún gbọ́ fún gbogbo wa ẹ lọ sórí YouTube channel
ẹ lọ subscribe sí Òjó Awógbèmí Kábíyèsí TV. Oríṣiríṣi àwọn orin ewì àtàwọn ìṣẹ̀lẹ̀ àwòkọ́gbọ́n lẹ́ ó mọ gbádùn ń bẹ̀. nígbà tí pásọ ara mi bá lè sọ fún àwọn ènìyàn wípé pé òun mọ ìyàwó àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ pé tí mo fi ṣe nǹkan pé ó gbẹkú. ṣé orí ibi tó bá bá ara rẹ ìwàásù mi kan ni o, ibi tó bá bá ara rẹ bẹ̀ ló máa ṣe àpẹẹrẹ irú ogun tó máa jà. Ibi tó ti jáde yẹn, ibi tó ti jáde á ṣe àpẹẹrẹ irú ogun tó máa jà. Ibi ó ti lọ́kọ yóò ṣe àpẹẹrẹ irú ogun tó máa jà. Irú àwọn tó mú lọ́rẹ̀ẹ́ tó ń bá rìn yóò ṣe àpẹẹrẹ irú ogun tó jà. Ibi ó ti fẹ́ yàwó, ìyẹn ló ti ẹ̀ burú jù. Ẹ̀rí mi ní tèmi bá mi dé báyìí. Yóò ṣe àpẹẹrẹ irú ogun tó máa jà. So ibi tó ti gbọ́dọ̀ mọ̀ nìyẹn o. Tó bá jẹ́ ológo àgbáyé lókùnrin lóbìnrin, tó bá rọ́rí síbi tí ò yẹ kó rọ́rí wọ̀, wọ́n ara ẹ̀rọ àwọn sọ pé kí ni mo lógo gan fún, kí ni mo lógo fún. Nígbà tí pásọ ara mi bá lè sọ fún àwọn ènìyàn wípé pé òun mọ ìyàwó àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ pé tí mo fi ṣe nǹkan pé ó gbẹkú. Iṣẹ́ mọ̀ ó bímọ ó wá gbẹkú. Ṣé ọ̀run ni mo fẹ́ sí ni àbí ayé àbí bòńbòjì ẹ̀? Ẹ̀yin èèyàn náà ẹ̀dẹ̀ kọrí síbì kan ẹ̀dẹ̀ gbàgbọ́. Ṣé pásítọ̀ mi tó lè sọrú ìyẹn jáde lẹ́nu tó dẹ̀ wà pẹ̀lú mi fún bíi 10-12 years. 10-12 years. Ṣé hàn pé tólúwa bá ní ìmọ̀ tí ìsọ̀rọ̀ tí mi dẹ̀ tí ìsọ̀rọ̀ náà ṣe hàn pé at the end nígbà tẹ́ bá rí gbogbo ìmọ̀lẹ̀ tí ṣe hàn pé màá padà ti jẹ́ kẹ́ ẹ mọ tán pè láyé. Irú ẹni tó bá rìn máa sọ irú ogun tó máa jà láyé. Á fi hàn irú ogun tó jà. Yóò fi hàn. Ẹ gbàdúrà. Ẹ pe orúkọ Jésù. Mo sọ fún yín o, mo sọ fún àwọn èèyàn ní UK. Mo lẹ́ pray àti ní Madrid. Mo ní ẹgbọ́ tán bá sọ pé kó gun ó ṣẹ́ fún yàn láyé olùfẹ́. Ọpẹ́ tó gun ti ṣẹ́ fún mi o. Ṣé rí gbogbo ilé ìtẹ́rí ariwo ọjà wọ̀nyí kì í ṣogun. It's just noise. Kì í ṣogun. Kì í ṣogun. A ní pásọ̀ kan tí ò ronú. Wọ́n sọ fún mi pé kí n wá máa sọ pé káwọn ọmọ Ọlọ́run mọ́ bá ṣègbé. Ọmọ Ọlọ́run tó bá fẹ́ ṣègbé kó ṣègbé. Ọmọ Ọlọ́run tí ò sí nínú ẹ̀mí tó bá fẹ́ parun kó parun. Tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run tí nǹkan ẹ̀mí yé ẹ̀yọ èyí tó bá fẹ́ parun kó parun. Ṣebí kọ́ mọ̀ wá sí ṣọ́ọ̀ṣì mi ni mọ̀ wá. Ta ní fagídí mọ̀ wá sí ṣọ́ọ̀ṣì. Mo yìí ń sọ dè mí. Bí n bá ti dúró sí lọ́wọ́ rẹ wípé Olúwa ní kó fún mi ní mọ́tò rẹ kó gun ayé rẹ ó tó ṣẹ́. Ibi n bá ti tòróró fún ẹ rí. Ibi n bá ti ta omi fún ẹ rí. Wàá máa bọ̀ níbi ibẹ̀. Àbí bí o ti bá mi pàdé ilé aláwo rí tàbí ilé aláàfáà. Ọ̀rẹ́ mi ní àwọn àfáà o. Mo ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ àfáà o. Mo sì láwọn ẹlẹ́sìn àbáláyé o. Torí ẹbí ìlú mi kò sí gbogbo ẹ̀sìn tán kì í sìn nílùú ti tèmi. So tí n bá lè ní ìlú so túmọ̀ sí wípé wọ́n à ń ṣọ̀tá mi. Ṣùgbọ́n akẹni tó bá sọ fún wọn pé Olú Alo àjọ wà nú ẹgbẹ́ àmì ẹgbẹ́ wa leléyìí. So wàá lè mọ̀ sọ yẹn. So kò sí ní tó kàn mí pẹ̀lú gbogbo wọn yẹn. Ṣùgbọ́n tó o bá gbàdúrà wàá padà gbàdúrà. Wàá padà gbàdúrà. Ẹ sọ fún Olúwa ó lè jẹ́ pé ẹ̀kan tí màá pè sí ọ ní. Ṣùgbọ́n lẹ́ni wàá gbàwẹ̀ àtàdúrà. Wàá bá Olúwa sọ̀rọ̀. Olúwa dìde nínú agbára. Ẹranko búburú tó sọ àyíká mi di ilé ogun. Ẹranko búburú tó sọ àyíká ọmọ mi di ilé ogun. Ẹranko búburú tó sọ àyíká mi di ilé wàhálà. Olúwa dìde nínú agbára rẹ. Olúwa dìde nínú títóbi agbára tó fi ń jẹ Ọlọ́run. Olúwa dìde nínú àánú rẹ. Olúwa èyí tó ń fò lókè, Olúwa jẹ́ ó jábọ́. Èyí tó rìn nílẹ̀, Olúwa dá iná sun. Ẹranko búburú èyí tó wà ní àyíká mi, èyí tó ń fò lókè, èyí tó rìn nílẹ̀, Olúwa dá iná sun. Èyí tó ń fò lókè, Olúwa jẹ́ ó jábọ́. Ó yẹ bàbá má tiẹ̀ mímọ́ mo gbàdúrà ẹranko búburú èyí tó wà láyìíká àti agbègbè mi
olúwa dìde nínú agbára, olúwa èyí tó ń fò lókè, olúwa jẹ́ ó jábọ́. Ẹyọ bí a ti lé dágónì yẹn látọ̀run tí a lè sọ̀kalẹ̀, ẹranko búburú tí ń fò lókè tí a fi ń mọ́nítọ̀ ayé mi, olúwa jẹ́ ó jábọ́. Ẹ̀mí mímọ́ jẹ́ ó jábọ́. Èyí tó rìn nílẹ̀, olúwa jẹ́ kí ní ó sọ lára ẹ̀ lórúkọ Jésù olùgbàlà, jẹ́ kí ní ó sọ lára ẹ̀. Jésù olúwa wa, àdúrà yín á gbà. Mọ́mì dáàdì, mo ní àdúrà yín á gbà. Lórúkọ bàbá tọmọ ti ẹ̀mí mímọ́, mo ní àdúrà yín á gbà. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, mo ní àdúrà yín á gbà. Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, mo ní àdúrà yín á gbà. Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, mo ní àdúrà yín á gbà. Ẹ gbọ́, sure mercy of David is going to be a powerful program. Múra sílẹ̀ láti pàdé Ọlọ́run. Ẹ̀ ń tẹ́ ẹ wo program wa ní United Kingdom tá a parí lọ́jọ́ Sunday, tí mo mọ̀ pé ẹ jẹ́ olóye, ẹ mọ̀ wípé nítòótọ́ ìrere leléyìí lóòótọ́. Ẹ̀yin tẹ́ ẹ wo ti Madrid, ṣe pé the same month ni. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ tó wà ní Switzerland ní on the 19 àbí 18, 19, 20, 18, 19, 20, a tún máa wà ní Switzerland, a máa wà ń bẹ̀, so tún máa múra sílẹ̀ fún prógámù yẹn. Ó súnmọ́ gbogbo Europe, so ẹ máa múra sílẹ̀ láti pàdé Ọlọ́run ní 18, 19, 20 ní Switzerland, a tún máa wà ń bẹ̀. Ìrere tún tẹ̀síwájú nìyẹn. Bákan náà ní ọjọ́ Saturday ọ̀sẹ̀ yìí, a máa wà ní Canada. Mo ti tún dé Canada, mo ti tún débẹ̀ láti Spain, mo tiẹ̀ dé France. Mi dẹ̀ at least wọ́n pàpà wọ́n ó lò bí ọjọ́ kan méjì náà bẹ́ẹ̀, ṣùgbọ́n ọlọ́pàá ò mú mi bẹ́ẹ̀. Mi ìrọ̀ ọlọ́pàá ní France kó mú mi ní France. At least mo yára pé mo lọ ọjọ́ méjì, ṣùgbọ́n mi ìrìkọ́ ọlọ́pàá kó dá mi dúró. Mo dẹ̀ kọjá lọ́dọ̀ immigration, even wọ́n tún ṣe sí mi bí ọba gan bẹ̀ ni. Wọ́n ṣe sí mi bí ọba ń bẹ̀ ni, torí inú airport tán ni wọ́n ó ti mú mi ń bẹ̀. Ṣé náà tún lọ mọ́ ẹnìkan tán tún ní special guest wọn ń bọ̀ lójú ọ̀nà níbẹ̀. Náà tún dúró láti mú mi kọjá. Bóyá oògùn náà ló tún mú àwọn òyìnbó yẹn ṣá. Ẹ̀rí máa pa mí láyé o. Nípa ìjẹ Nàìjíríà gan. Ọlọ́pàá tí ó dédé mú ọ Nàìjíríà láìṣẹ̀ pátápátá kan invite ẹ, tán bá wá rí wípé wàhálà rẹ wá le jù, kán wá lọ arrest ẹ, bọ́ kọ́lọ́ wọn à lè dédé. Ọlọ́pàá náà ó dédé ní nǹkan gidi kan tó ó bá wọn sọ kó tó di pé wọn ó wà mú ọ, wọn á ní tí ó sọ ń bẹ. So mo ti tún wà ní Canada báyìí. Ọlọ́run fi ìrìn àjò gbogbo ó fi rọ̀ mí lọ́rùn. Ta ló máa ṣàmì àdúrà? Mo gbà ládùúrà, ìrìn àjò ògo máa bẹ̀rẹ̀ sí rọ̀ ẹ́ lọ́rùn. Àwọn ọmọ rẹ, ìrìn àjò ògo ó máa bẹ̀rẹ̀ sí rọ̀ wọ́n lọ́rùn. Mo ní ìrìn àjò ògo ó máa bẹ̀rẹ̀ sí rọ̀ yín lọ́rùn. Mo dẹ̀ tún dé Canada náà, sùúrù àti jẹ́jẹ́ ni mo tún fi wọlé. So mo ti dé o.